pé ta ló sọ fún ẹ pé o naked ṣé kì í ṣe pé ìyàwó ń ro ni o kò mọ̀ ẹ wò dáadáa o bàbá ìyàwó ń mi ro ni o technically ẹ má ó ń bínú gẹ̀ẹ́sì ni o. màá ní láti bàbá sọ̀rọ̀ kí ìdá màmá ancestor tó bàbá fi ìdá ní tí ẹ bá ó yá ẹ ti mute kí n tó ẹ ti mute nísìn. ẹ fọwọ́ ẹ̀ kan sọ̀rọ̀ ẹ fọwọ́ ẹ̀ kan sọ̀rọ̀ ó yá ẹ yá ẹ ò mute. ẹ gbọ́dọ̀ sókè sá ẹ má màmá bínú mi ẹ jẹ́ kọ́kọ́ parí submission yìí náà so ẹ máa sọ̀rọ̀ ẹ ṣé gan sá. So ṣe rí i pé Yahweh ó ń guess ó ń try láti mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ a God that claims to be unknowing tí ọ̀rọ̀ tí incident ó rú mọ́ lójú ó wá ń guess ó fẹ́ try láti mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ the unknowing God. So unknowing God yẹn ẹ̀yin ká kọ́kọ́ mú bá ṣe ń ka àwọn kìíní lọ kò yẹ yín a máa strip Yahweh fún agbára ẹ̀ lẹ́yọ̀ kọ̀ọ̀kan ká máa strip ẹ̀ naked lẹ́yọ̀ kọ̀ọ̀kan. So anyway tí bá ti fẹ́ mú point kan jáde tó contradict praise tó ń fún àtú strip ẹ̀ so báyìí all knowing God yẹn aṣọ yẹn ẹ ká bọ́ kúrò lọ́rùn ẹ ká kọ́kọ́ strip ẹ̀ náà he is not the all knowing God. Yeah, Lord Lamba kó tó di pé bàbá kìí so and there is another place tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ náà ẹgbọ́n nǹkan tó sọ and the man said the woman that sorry and he said who told thee that thou naked as thou eating and by the way ṣé ìgbà tí biblical God dá wọn tó ṣó wà nínú ayé ni àbí ṣé bí Garden of Eden inú ayé ló wà ṣé inú ayé náà ni bàbá ń gbé ni ẹjọ́ sà ṣé biblical God nígbà tó dá ayé tán ṣé inú ayé lòun náà wà bá wa gbé nínú ayé ni àbí Garden of Eden ò sí nínú ayé ni àbọ̀ ọ̀run ló wà ní ẹjọ́ ta ló máa dáhùn ìyẹn and another kẹ tó kúrò mẹ́ yẹn ẹ má gbàgbé ó ti parọ́ mọ́ wa bẹ̀ yẹn o and the man said the woman whom thou gavest to me she gave me off the tree I did it àwọn méjèèjì náà wà bẹ́ẹ̀ báwọn ọkùnrin ṣe parọ́ mọ́ wa lójú korojú ó yá ẹ bá wa tu bàbá ìdágbọ́n sókè. ṣẹ́rí màmá mi mo kí gbogbo ilé o bàbá mi humanity adéṣeun màmá mi queen lord mo kí gbogbo ilé so nǹkan tẹ́mi fẹ́ sọ ni pé technically èmi máa sọ pé Yahweh kò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ibi tó dá bóyá Garden of Eden ni tó dá àwọn people yẹn sí technically kò mọ nǹkan tẹ́ bá rí series of questions tó ń béèrè láti ibi tí bàbá mi lord ti bẹ̀rẹ̀ alákọ̀ọ́kọ́ all knowing God tí ò mọ ibi tí Adam wà Adam gan for you to sápamọ́ tó bá jẹ́ all knowing God ní Yahweh ni báwo ládàm ṣe sápamọ́ from his sight tí ò fi lè rí tó yẹ pé Adam ló wá ń ṣàlàyé fún yín pé ìgbà tó ń gbóhùn ẹ̀ ẹ̀rù bà òun fi lọ sápamọ́ so technically láti bẹ̀rẹ̀ yẹn títí débi tí ó tún fi béèrè pé ìgbà tí yẹn sọ tó fi ní ṣó ti lọ jẹ apple ní pé ṣó ti lọ jẹ nǹkan tó ní kó má jẹ kò mọ nǹkan tó ṣẹlẹ̀ all knowing God ṣé kò yẹ kó ti mọ pé àwọn people tí mo dá yìí wọ́n ti jẹ nǹkan tí mo ní kó má jẹ o ṣó yẹ kó jẹ́ Adam ló tún yẹ kó so technically tẹ́ bá wò láti bẹ̀rẹ̀ yẹn dópin ẹ máa rí pé gbogbo activities táwọn tó dá ń ṣe Yahweh ò wàwẹ́ kò mọ̀ pa ẹ̀ rárá ó ṣẹ̀ wá ń question wọn lórí nǹkan tó ń ṣe láti find out nǹkan tó ń ṣe kó tó wá take action to take tó fi lé wọn jáde so ìbéèrè mi gangan tí mo wá sókè wá béèrè bàbá mi ó ní pé bẹ́ẹ̀ ṣe ń kà á lọ yìí mi mọ̀ bóyá ó máa gbé wa débi tí Jésù ọmọ Yahweh tó ti bẹ̀rẹ̀ sí ní ṣe miracle because tẹ́ bá kà á débẹ̀ mo fẹ́ kẹ́ bá wa sọ gbogbo miracle tí bọ̀bọ̀ yẹn ṣe practicality ẹ̀ nínú ayé so possible látòrí ó fún in fact gbogbo miracle tó wà ní Bible ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ practicality ẹ̀ so possible nínú ayé nǹkan tó jẹ́ béèrè mi nìyẹn so tẹ́ bá kà débẹ̀ kẹ́ bá wa sọ ọ̀ bóyá ẹ máa fi yẹn ṣe topic mi gbogbo miracle ní Bible pátá Moses part Red Sea ni o wọ́n fi 5 loaf of bread wọ́n fi feed 5,000 people ni o whatever ó jókòó dìde ni o so possible sọ̀rọ̀ mi yé bàbá mi. ó yé mi sà ṣùgbọ́n a máa fi ṣe tọ́pìkì ni because tẹ́ bá ní pé kàkà débẹ̀ ẹ máa wá ní next year ni o
pé Okay, ó bẹ́tà ká fi ṣe topic torí ẹjọ́ torí bá ṣe analyse bẹ́ ṣe mú gbogbo power ẹ̀ kọ̀ọ̀kan yìí ten skip ẹ̀ ẹ exactly jẹ́ ká analyse gbogbo miracle tó wà nínú Bible náà bẹ́ẹ̀ ká wò so exactly practically possible torí or logically possible. à ń bẹ̀ láti Genesis chapter 1 lọ sí Revelation ni so a ti bẹ̀rẹ̀ láti 7 o'clock àwọn ní 10:30 báyìí àìwà ní Genesis chapter 3 àti kúrò ní chapter 3 pé so ká tó dé New Testament gan bóyá next year ni àti mọ̀ so a máa fi ṣe topic ni ṣó ti yín bẹ́ẹ̀. ẹ̀dá ẹ ṣeun ó ti yé mi. Yeah, ẹ ṣeun. So photographer ẹ káàbọ̀ sáàrin wa ẹ jọ babade ṣe oní Bible ibolade and the woman said the woman àwa ní chapter who told you okay àwa ní chapter 3 verse 12 and the man said the woman whom thou gavest to be with me obìnrin ẹ pẹ̀lẹ́ Ọlọ́run gbà yìí ẹ ti ń jẹ blame ọjọ́ ti pẹ́ àfi pé tẹ́gbọ́n wọn da yín kẹ́ wá gba blame láyé gbogbo blame ayé yìí orí yín ni ẹ wọ́n ṣe parọ́ gbogbo ayé yín ọlọ́mọdé wáyé ìyá biblical god ó kúre biblical sky daddy ó lè kú ibi tó bá wà wọ́n bá bí ẹ̀dá jẹ́ rí ẹ̀ jẹ́ pàdé ẹ̀ lọ́jọ́ kan she gave me off the tree and I did it and Yahweh Elohim said unto the woman, what is this that thou hast done? And the woman said, the serpent beguiled me and I did it. Ìyẹn obìnrin ló ń padà sọ tó ṣẹlẹ̀ o. And Yahweh Elohim said, ṣé rí bọ́kùnrin ti yọ ara ẹ̀ kúrò? As usual, their natural nature wọn. Ẹni bó ṣe yọra wọn bó lọ. Wọ́n ní kó lọ forí kan. And Yahweh Elohim said unto the serpent, because... Second ìyá wa ẹ ti rí word tẹ́ ń lò yẹn Yahweh Elohim. Then. Which means Lord God. Oyin. So kí mo sọ tẹ́lẹ̀ pé ìwé kì í ṣe ẹnìkan ló kọ pé tí àwọn Christians tó wá síbi tó wá ní pé inspiration God ni wọ́n ti fi òkun dèrè àwọn mọ́lẹ̀ because ṣé God ṣó ní memory loss ni. Bàbá sórí yẹn kò correlate. ẹ jọ ṣé mo lè dá sọ̀rọ̀ yẹn. Ṣé ẹjọ́ ẹni sùúrù photographer ṣé ẹni sùúrù ẹni sùúrù ẹjọ́. Ṣágùtàn ní yẹn jẹ́ ká tẹ̀ mọ́ ibi tó ń belong sí ṣágùtàn ní. Christian lèmi Christian ni mí. Àgùtàn ní yín àgùtàn bíi àgùtàn ní yín. Christian ni mí. ẹ ṣe sùúrù àgùtàn ní yín àgùtàn ní yín. Anything tẹ bá ṣe sọ but I'm just telling you that pé Christian ni mí but àwọn nǹkan tẹ̀ ń sọ. ẹ ṣe sùúrù àwọn nǹkan tẹ̀ ń sọ. ẹmí ìtùnà sá ẹmí ìtùnà ẹjọ́. ẹ ṣe sùúrù Lord. So àwọn Bible yẹn ẹ̀yin ṣẹ̀fẹ̀ wá tú fún wa àbí pẹ̀lú mọ̀tíyàbí. Bàbá mi. Ọmọ nǹkan tó ń bá wà. Bàbá photographer. Àwọn náà send request fún àwọn ẹ̀jẹ̀ ká mọ̀. Ẹ kálẹ̀. Ẹ jọ question sí yín ṣé àwọn nǹkan tá à ń kà ní ìsìn tá à ń sọ yẹn ṣẹ̀fẹ̀ wá tú fún wa àbí. Èmi ní orí ọ̀fẹ́ láti ṣàlàyé díẹ̀díẹ̀ nínú ẹ̀ fún yín because. ẹ ṣe sùúrù ẹ máa kà so gbogbo àwọn tá à ń kà tá à ń kà bó ṣe wà ń bẹ̀ àfikún tá a yọ kúrò ìyàwó àyàn lọ́pọ̀lọ́ àbí. Nǹkan tá à ń sọ kọ́ nìyẹn nǹkan tí mò ń sọ. Ẹ báwo wá ni so ẹ ṣe sùúrù òyìnbó ṣé èdè tẹ́yìn fẹ́ fi tú fún wa yàtọ̀ sí táwa fi ń tu ní àbí báwo sà. Ṣé ti rí ó yá ẹ ṣe sùúrù a máa fún yín 5 minutes. Mr. Humanity ìyàtọ̀ sí yẹn ẹ mọ̀ kí Bible wa kì í ṣe debate. No, so bí a tó fẹ́ ṣe debate kí wọ́n ní ọ̀la kí wọ́n ṣe debate àwọn tó Bible ń bì ní. Ẹ jẹ́ ká fún wọn 5 minutes. Àṣẹ ìgbọ́n máa bí nẹ́tọ̀kì mi ni. No, mo ń gbọ́ yín. Ẹ fún wọn ní 5 minutes. Mo ti fún wọn 5 minutes wọ́n sọ̀rọ̀. 5 minutes ẹ̀yin tún tún fún wa sà. Ṣẹ́rí ẹ kálẹ̀ gbogbo lè mú kí gbogbo yín. Ọlọ́run á dá wa sí. Ẹ fàdúrà lẹ́kẹ̀ẹ́ sọ̀rọ̀ ni ẹ máa gbàdúrà fún wa. Ṣé ẹ mọ wáì tí mo fi ń ṣe bẹ́ẹ̀ ṣe rí nǹkan tí gbogbo wa ń wà ní pé kí ó dáa fún wa and the reason tí a fi ń ka bíbélì àbí Quran òun ni pé kí a lè mọ the reason tá fi wà nílé ayé ká dẹ̀ mọ̀ bá ṣe lè tú bá ṣe lè dí because téèyàn bá ní mọ̀ á mọ bó nǹkan tó yẹ kó ṣe nílé ayé á dẹ̀ ṣe bó ṣe yẹ kó ṣe based on nǹkan tí mo bá tẹ̀ ń sọ
ní àtilẹ̀ bọ́lọ̀ ń ṣe dálé ayé bí obìnrin ṣe bí wọ́n ṣe jẹ fruit tó wá jẹ́ pé point of correction Yahweh ẹ yọ Ọlọ́run kúrò lẹ́nu yín Yahweh ló wà nínú Bíbélì kì í ṣe Ọlọ́run tàbí Yahweh Elohim ọkẹ́ pé ní tàbí Jehovah Elohim. Yahweh ok or Jehovah ẹ yọ tó bá ti jẹ́ Ọlọ́run ok mo ti gbọ́ ọlẹ́bọ mọ̀ ni yín nìyẹn àwọn tó ẹlẹ́bọ bá la ti lọ́lọ́run jẹ́ èdè wa ni. tó bá ti jẹ́ Yahweh lẹ pé any name tẹ́ bá pè orúkọ tó ń jẹ́ náà ni as long as tá bá ti ń rí ìfàsọ́lọ́run so I will rífà agree sọlọ with you. bàbá mi ẹ lo Yahweh kẹ sọ̀rọ̀ lọ humanity ẹjọ ẹ jẹ́ ká ṣe lẹ́yọ kankan ẹ bàbá jẹ́ kán sọ̀rọ̀ wọn tán photographer máa interject wọn ẹ jẹ́ kán yeah lo time wọn tán ẹjọ ẹ jẹ́ kán lo time wọn tán. bàbá photographer Ma Ọlọ́run Olódùmarè òun kọ́ ló ń sọ̀rọ̀ nínú Bíbélì Yahweh ẹ má sọ bẹ́ẹ̀ ẹ má sọ bẹ́ẹ̀ ẹ má bá mi jiyàn tẹ́ bá ti dé church yẹn lọ máa sọ fún ẹ lọ máa ẹ jẹ́ kí n sọ̀rọ̀ náà ẹ jẹ́ kí n sọ̀rọ̀ náà ẹ sọ̀rọ̀ jẹ́ n ẹgbọ́n tèmi sọ̀rọ̀. rárá ẹgbọ́n tí mo fẹ́ sọ fún yín ná ẹgbọ́n tí mo fẹ́ sọ fún yín ná Ọlọ́run Olódùmarè kọ́ ló ń sọ̀rọ̀ nínú Bíbélì ẹni tó ń sọ̀rọ̀ nínú Bíbélì Yahweh Jehovah ní orúkọ ẹ̀ ń jẹ́ Ọlọ́run kò Olódùmarè ń ṣọ mo ní kẹ́ chill kẹ́ jẹ́ kí n land Ọlọ́run Olódùmarè kọ́ ló ń sọ̀rọ̀ nínú Bíbélì Yahweh or Elohim òun ló ń sọ̀rọ̀ nínú Bíbélì tẹ́ bá ti ń báwo sọ̀rọ̀ nìyẹn ṣe jẹ́ ẹ ṣàlàyé Yahweh àti Elohim yẹn fún mi ìyẹn fún èmi ò mọ̀ ẹ̀yin wá chill no ìyẹn fún ènìkan bọ̀ fún meantime tá mo máa padà dá 5 minutes yín padà fún time tẹ́ máa lò ń bíbà yìí bàbá mi ẹ jọ sá ẹ bá wa refer biblical God ẹ lè pè ní Sky Daddy ẹ lè pè ní Yahweh ẹ lè pè ní Jehovah ẹ lè pè ní God any of the four ẹ free ẹ bá wa fún ọ ní 5 minutes wọn padà tó rọ lọ́hùn. ṣe rí bí tí a bá péjọ báyìí nǹkan tá à ń wá ní solution and tí àwọn pọ́ìntì kan tí a bá ti understand yẹ gbogbo foundation tá a bá ti lay foundation dáadáa nǹkan tá a máa kọ́ sórí ẹ̀ kò ní wà meaningful tó bá jẹ́ pé purpose gathering yìí ni pé ká fi nímọ̀ ká dẹ̀ check ẹ̀ ká wo bó ṣe jẹ́ spiritually ó máa ṣiṣẹ́ fún wa physically ó máa ṣiṣẹ́ fún wa intellectually ó máa ṣiṣẹ́ fún wa tí a bá farabalẹ̀ tí a mọ nǹkan tí ó ń sọ. èmi bàbá mi ẹni tó connect mọ́ bì ẹni sùúrù sà. ẹ dúró ẹni tó connect mi mọ́ bì ẹ jẹ́ kí báyìí n sọ̀rọ̀ wọn ò mọ purpose wọn ò mọ kọ́tà ń ṣe bí báyìí ẹ má yẹ ká wọ́n òun ẹ dúró ẹni tó connect mi sí ẹ má bì jẹ́ kán báyìí délẹ̀ náà ẹ dúró náà wọ́n máa ẹni tó gbèlè connect mi ẹni tó ní kí n join bí báyìí àbúrò mi ni tó wà lórí platform àbúrò mi ni ó dẹ̀ jẹ́ muslim background làwa ti wá èmi change sí christian òun muslim ni àyíjọ ń ṣe papọ̀ òun ló send platform yìí sí mi tó ní kí n join òun máa ń wà lórí ẹ̀ òun ló send ẹ̀ pé kí n join and that's why mo fi join mo dẹ̀ ń gbọ́ nǹkan tó ń sọ and because nǹkan tèmi mọ̀ ni mo fẹ́ ṣàlàyé fún yín ẹni tẹ́ ń pè ní Yahweh because I don't want to make mistake láti contribute sí nǹkan tí mo mọ̀ ń pẹ́ ń sọ tí Yahweh àti Elohim tí wọn bá ti jẹ́ mẹ́ta lọ́kan the Lord the Father the Son and the Holy Spirit tí kàn bá ti jẹ́ bẹ́ẹ̀ ó lè má papọ̀ mọ́ nǹkan tí mo sọ fún yín ẹ lè má understand nǹkan tí mo sọ that's one. ẹlẹ́ẹ̀kejì tó bá jẹ́ bíbélì lẹ́ ń kà kò sẹ́ni bá ṣe lè understand Ọlọ́run tó bá jẹ́ ti bíbélì lẹ́ ń kà you cannot explain the God that you don't know in Bíbélì. If you are not reading the Bible, ẹ lè máa mọ̀ pé Ọlọ́run yìí là ń sọ, but Ọlọ́run tinú Bible ó yàtọ̀ sí èyí tá a máa ní Yahweh ní Elohim ni. Àwọn orúkọ ẹ̀ náà ni, but kì í ṣe pé a máa sọ pé kì í ṣe Ọlọ́run. As long as tó bá jẹ́ Bible là ń kà, Ọlọ́run là ń pè. That is the foundation I want to lay. ẹ jọ Tá bá mú kó ń bẹ̀ yẹn. Ọlọ́dún ó ti fẹ́ tàn Tá bá mú kó ń bẹ̀ yẹn. Tá bá mú kó ń bẹ̀ yẹn pé foundation yẹn alẹ́ ẹ̀ pé Ọlọ́run yẹn ìkọ̀kan náà là ń sọ̀rọ̀ ẹ̀. So story yẹn tá bá wá tẹ̀lé story yẹn, the story is not a physical story tó jẹ́ pé bá a ṣe ń kà ló ń yé wa à ń fi ọgbọ́n orí gbé. Tá bá fọgbọ́n orí gbé, you are limiting your understanding to what man is writing. Nígbà tí Ádámù wọ́n ní kó má jẹ èso tó jẹ kì í ṣe èso orí igi tí wàá ń bì báyìí táwa ń jẹ àgbálùmọ̀ àbí ọsàn tí à ń jẹ kì í ṣe the same result
kì í ṣe result, it was a spiritual fruit ló jẹ. The people that are placed, àwa tá wà níbí báyìí, we are spiritual being, we are physical being, we are emotional being. We are not just physical being. So if we don't understand that, gbogbo ọ̀rọ̀ tó ń sọ is not only limited to spiritual, to physical understanding. Ń pè nípa ara wa nìkan láàrò, tí a rò nípa ti ẹ̀mí, Ọlọ́run àti spirituality. We will be limited in trying to understand what the Bible is saying. So tí a bá ti ní foundation yẹn, a máa sọ̀rọ̀ yẹn bí pé èmi àti yín la jọ ń sọ̀rọ̀. Tọ́lọ́run bá ń bá wa sọ̀rọ̀, ọgbọ́n wa ó ní kékeré ni. Ń pé bí ilẹ̀ ṣe jìnnà sí òkè, bẹ́ẹ̀ ni ọgbọ́n wa ló ṣe kéré sí ọgbọ́n tòun, bí ọ̀run ṣe jìnnà sí ayé. And there is no way you can understand him except you are able to go to spirituality. Either aláwo ni o, àbí àfà, àbí Christian. If you take everything physically, you will be limited to physical understanding. Nǹkan òye tó máa yí ẹ kò ní kọjá ọgbọ́n orí ẹ. So nǹkan tí mo fẹ́ fàyọ ni pé tá bá ti ń ka Bible, ká má kà nípa ti ọgbọ́n orí wa nìkan, because it's not a physical book. Quran is not a physical book. Awo is not a physical book. Anybody tó bá ṣe ìṣègùn gan, tó bá fi ọgbọ́n orí ẹ̀ ṣe, is a limited person. No, mo kàn sọ fún yín ni pé what we are talking about. Ẹ̀gbọ́n nǹkan tí mo sọ, what I'm saying is that what we are talking about is not just a physical, that your physical understanding. Lord, ẹ tó sọ̀rọ̀, ẹ jẹ́ n bi wọ́n kankan. Mr. Humanity, ẹjọ́ má bínú, Bible story là ń ṣe bí eléyìí ò ṣe debate. Ibi táyìn lọ yìí jìnnà kí má sọ. Òbítà kankan wà á sọ̀rọ̀ báyẹn kọ́ dé. Má sọ session yìí dáadé. Ìdí ni ẹ tó pé in the first place mo fẹ́ gbọ́ bọ́lẹ̀ kó má sọ̀rọ̀ rárá. Because this program. Ẹ jẹ́ ká bá wọn sọ̀rọ̀. Nǹkan tí wọn náà ló wá fún sọdẹ. Ó yé mi kò dá ká máa miss Bible study. Mọ́ ẹ jẹ́ ká gbé wọn bọ́lẹ̀. Ẹni sùúrù ìyá wòlíì. Ẹ ká gbé wọn bọ́lẹ̀, ẹni ò kì í ṣe fún debate ẹjọ́. Wòlíì ẹni sùúrù ẹjọ́ Lord Bushman ẹjọ́ 1 minute ẹjọ́ 1 minute ní kẹ́ fún mi 1 minute. Mi kàn fẹ́ béèrè nǹkan ẹyọkan lọ́wọ́ wọn tẹ́lẹ̀ ni, bọ́ ẹ má wọrí, ẹ gbé wọn bọ́lẹ̀. A máa gbé wọn bọ́lẹ̀ just 1 minute ní ẹjọ́. Bàbá ìyàwó yẹn mo ti fẹ́ sẹ́ndẹ̀ ká gbé wọn bọ́lẹ̀. Bàbá 1 minute ẹ ṣeun. Bàbá photographer ẹ ò mute, mo fẹ́ sáré bí ní question láàrin 1 minute. Bàbá photographer ẹ ò mute sà. Ẹjọ́ ẹ ò mute kí time tó lọ. Ṣé ọmọ Yorùbá ni yín sà? Bẹ́ẹ̀ ni mà. Ọmọ kóòtù òjire ni yín? Bẹ́ẹ̀ ni. Ẹjọ́ sà, bàbá mi ṣé ẹ ti lọ ojúbọ Olódùmarè rí? Mi ò tí ì lọ ojúbọ rí. Ṣé ẹ ti bọ Olódùmarè rí? Ṣé Olódùmarè ti gba ewúrẹ́ funfun lọ́wọ́ yín ní àbágùntàn funfun? Wọ́n ti gbà lọ, olóòkó ń gba. Ẹjọ́ ẹ má mi ní time àtọ́jọ́ tó ti bí yín. Ìjẹ́ kí ilé ẹ̀dá làyè kan tá a bí nínú obìnrin àbí tá a fa abẹ́gbẹ́dà tó ní ojúbọ Olódùmarè lọ́wọ́ ẹ jẹ́ ká lọ bọ Olódùmarè. Mi ò tí ì rí. Ṣé Yahweh ń gbẹbọ? Ṣé Yahweh máa ń gbẹbọ àbí kì í gbẹbọ? Kò ń gbẹbọ. Bàbá mi ẹ ṣé, ẹ bá mi já wọn bọ́lẹ̀. Ẹ já wọn bọ́lẹ̀ ẹ jẹ́ ká continue. Kọ́ lọ máa ronú tí mo bí wọ́n yẹn. Mo bá jágbàlagbà tọ́pọ̀ lọ wọ́n ṣiṣẹ́ wọn á lọ máa ronú sọ̀rọ̀ tí mo bí wọ́n yẹn. Kúrò lówó. Mọ̀kàn tèmi fẹ́ bí wọ́n. Ọlọ́run yọ wọ́n pé ìní tá à ń ṣe Bible study lọ́wọ́. Ní gbogbo ọ̀rọ̀ tán sọ, wọ́n ti rọra náwó wọn síwájú báyìí, wọ́n ti kọ́ àǹkọ́pù sí. Nǹkan tí mo kọ́kọ́ fẹ́ bí wọ́n ni pé ṣèbá àwọn wá spiritual, wọ́n dẹ̀ wá spiritual few. Kọ́kọ́ ṣàlàyé èso tí Ádámù jẹ táwọn mọ́ nínú spirit. Ẹ máa lọ tí bàbá mi ẹ máa lọ tí ó máa gbé wa lọ fà tẹ bá béèrè bẹ́ẹ̀. Òun náà mo ṣe sọ pé ó da ní táìmù tán wá yìí pé Bible study kọ́ máa wù mí kọ́ padà wá lọ́la. Bẹ́ẹ̀ ẹ ṣeun. Ẹ já continue Bible wa ìjọ tọrọ lọ mú understand Lord Bush. Ṣé rí gbogbo ẹni tó bá gbọ́ ọ̀tí máa yẹn ń sọ? Àwọn ẹwọ́ ọpọlọ nǹkan tó ń pè ní colonized brain àwọn eléyìí ò lo ọpọlọ wọn o. Ayé ti gbọ́ ọpọlọ lọ́wọ́ wọn o. Biblical God ti gba ọpọlọ lọ́wọ́ wọn. Màmá mi ancestor address bàbá AJ Media yìí náà wọ́n kọ sí comment section ni pé Jésù ni ẹ̀là. Bàbá ẹ̀dá ẹ̀là tó ti bí nígbà tí wọ́n ti lálàá wípé Jésù máa bí. Ẹ̀là báwo làwọn èèyàn wá ṣe rí báyìí kí ló ń ṣe ọgbọ́n ẹ jẹ́ ká continue tá à ń ṣe mi ti já wọn bọ́ ẹ má wọ̀ ẹ jẹ́ ká continue. Ọ̀la ni gbogbo yẹn wà fún tó bá fẹ́ gbọ́rọ̀ lọ́la kan wá lọ́sàn-án. And Yahweh Elohim said unto the serpent ẹ máa gbọ́ and Elohim said unto the kílẹ̀ wà ẹjọ́ verse wo lẹ wà. verse 13 ni mo fi fẹ́ gbé. Ẹjọ́ má bínú gbogbo ẹ̀yin moderator ẹjọ́ ẹ má gbé anybody sókè mọ́. Anybody gbé ẹni sọ̀rọ̀ àwọn tó Bible ní ẹjọ́.
So ẹ jẹ́ kí n gbé láti 14. Oh no, not 13. And Yahweh Elohim said unto the woman, what is this that thou hast done? And the woman said, the serpent is God me, and I did it. Woli Adini emut. And Yahweh Elohim said unto the serpent, because thou hast done this, thou art caused above all cattle and above every beast and beast of the field. Upon thy belly shalt thou go, and thus shalt thou eat all the day of thyself. And I will put enmity between thee and the woman, and between thy seed and her seed. It shall bruise thy head, and thou shalt bruise his heel. Unto thee women he said, I will greatly multiply thy sorrow and thy conception. In sorrow thou shalt bring forth children, and thy desire shall be unto thy husband, and he shall rule over thee. And unto Adam he said, because thou hast hearkened unto the voice of thy wife, and hast eaten of the tree of which I commanded thee, saying thou shalt not eat of it. Cause is thy sand for thy sake. In sorrow shalt thou eat of it all the day of thy life. Ẹ jẹ́ ká analyse ibẹ̀ yẹn. Kémi tó gbọ́nu sí mic. kékeré kà á lọ náà ni. ẹ wo ẹ tún ka mo rò pé ẹ fi máa tún ní ẹ tún ka mo sáré lọ ṣe kan mo ṣe padà wá ni. Okay, and I shall set enemies between thee and the woman, and between the seed and her seed. She shall break thy head, and thou shalt set ambush to her heel. I shall put enmity between thee and the woman, and between thy seed and her seed. Her seed shall break thy head, and thou shalt set ambush on her seed heel. Also, God said to the woman, I shall multiply thy wretchedness. ẹ ṣe sùúrù serpent náà ń bá sọ̀rọ̀ yẹn o. Yeah. ó ní Verse kí ni humanity kà yẹn? 15 ni mo kà. Don weekly Bible èmi ló báyìí o. Yeah, èmi ti dé 17. ẹ ṣe sùúrù ó ní Okay. afẹ́ tu ṣe kàbí tó ní with your belly you shall crawl on the earth. Kí n kà yẹn láti 14. Kí n kà yẹn 14. ẹ sọ. And the Lord said unto serpent, for thou doest this, thou shalt be cursed among all thy living things, and unreasonable breast of the earth. Thou shalt go on thy breast, and thou shalt eat earth in all the days of thy life. Stop bẹ́ẹ̀. Kí ni mo fẹ́ fàyọ ni wípé ó cause serpent among all the living things on earth. Yẹn túmọ̀ sí pé ẹranko ni serpent. Ó wá cause ẹ̀ pé a máa fi àyà gbolẹ̀ tá fi máa rìn. Kò yẹ yín. Serpent yẹn ó ti serve punishment yẹ. Ó ti cause yẹ. Àti bá dé serpent náà ejò ní ayé tàwa ẹ̀ ó máa ń fi àyà ń gbolẹ̀ tó máa ń rìn lọ. Kò yẹ yín. So with this point, how can you now call the serpent Satan? How can you now qualify serpent tó yẹ pé wọ́n ti ṣépè fún ó ti ń jìyà ẹ̀ṣẹ̀ báyìí or snake àbí ẹtí ejò tó ní ẹsẹ̀ rí ni? Kò yẹ gbogbo ejò táwọn rí báyìí ó máa ń crawl nílẹ̀ ni which according to the Bible cause tó wọ́n fún nìyẹn ó ti ń jìyà ẹ̀ṣẹ̀. So how can snake now? Lord, mo fẹ́ bí yín kankan. Ẹ jọ̀ọ́ ṣé ti pray fún ẹ̀mí mímọ́? Fún ẹ̀mí mímọ́ ṣé rí? No, ọlẹ́mí mímọ́ lẹ lè fi máa tú Bible tẹ́ ń ká tẹ́ ń tú o. Ẹ wo mo ti pray fún ẹ̀mí èṣù so ẹ̀mí èṣù ti gbé mi wọ̀. Mi ò gbọ́ wẹ́ẹ̀mí tá a kọ́ báyọ̀ ní àṣẹ̀ṣẹ̀ ní ìdẹ̀mí mímọ́. Ó yá. So ẹ̀yin ká máa fi ẹ̀mí èṣù máa tú díẹ̀. So serpent yẹn ó ti already ń jìyà. We have different species of snake. We have black mamba, we have anaconda, we have python, we have wọ́n pọ̀ lóríṣiríṣi. Òyìn gbogbo wọn máa ń fi àyà ń rìn ni. So wọ́n ti ń jìyà ẹ̀ṣẹ̀ wọn. So now how can you now tell me now that serpent is Satan? How now? Ṣe bẹ́ẹ̀ pé àwọn bíbélì àwọn not just àwọn. Ẹ jẹ́ ń dá yín lóhùn. Èmi rò wípé ibì kan wà nínú verse tí ó sọ wípé Sátánì gbé àwọ̀ serpent àtìgbà tá a ti ń ka ìjọ. Ṣé ibì kan wà tó ti sọ fún wa wípé
serpent ipe ẹ̀mí Satan ó wọnú serpent ṣó wà lágbà tá a ti ń kà á jọ ṣó wà. kò sí in fact So nínú Hebrew Bible okay Hebrew Bible kò end ní Revelation yes na ìgbà tí tu sí Greek ló wá ní sí Revelation tí àwọn Greek náà tí wọ́n á di tiwọn mọ́ wọ́n á di tradition wọn náà mọ́ then Hebrew Bible kò ní New Testament so inú New Testament ni wọ́n ti wá parọ́ mọ́ Satan ní oníbìkan ní Revelation mo ti gbàgbé mo ìmọ̀ rántí tí wọ́n wá qualify ejò tá à ń sọ yìí tí wọ́n fi wé Satan ìgbà tí wọ́n fi wá orúkọ tó fi qualify ejò yẹn tí wọ́n rí ni wọ́n á mú orúkọ Satan nínú Bíbélì tí wọ́n fi qualify ejò yẹn meanwhile Satan is not an evil person. Satan gan kì í ṣe fallen angel tó ní pé ó bá Yahweh jà Yahweh wá lé láti ọ̀run wáyé irọ́ ni kì í ṣe Satan ara àwọn ọmọ Yahweh ni Yahweh ló máa ń ránṣẹ́ iṣẹ́ Satan ni tester accuser òun ló máa ń dán ìgbàgbọ́ àwọn èèyàn wò iṣẹ́ tó máa ń ṣe fún Yahweh nìyẹn so àti ìdè gbogbo bẹ̀yẹn ìdí náà tí mo fi ní pé a máa mu díẹ̀ kò yín so àwọn point tí a fẹ́ fi vindicate Satan ó pọ̀ gan eléyìí tí mo sọ yìí ó wà lára àwọn point tá a máa vindicate Satan pé tó bá yẹ pé Satan lóòótọ́ ni wọ́n bú ó yẹ kí Satan báyìí ó yẹ kí wọ́n máa fi àyà gbó ilẹ̀ tó fi ń rìn so Satan is not that devil. Satan is not that devil. Satan kì í ṣe ejò yẹn wọ́n kàn parọ́ mọ́ ni torí ejò báyìí gbogbo ejò ló ń fi àyà tó fi ń gbolẹ̀ tó fi ń rìn so tó wáyé pé lóòótọ́ ni Satan ó wọnú ejò yẹn so kí ló wá kọ ejò yẹn tún tí wọ́n á punish ẹ̀ tó wá fi àyà ń rìn kìbí Satan ló yẹ kó punish. and again mo tún fẹ́ béèrè nǹkan kan ṣé gbogbo ejò ni Sátánì kó wọnú wọn lẹ́ẹ̀kan náà ni tó fi jẹ́ pé gbogbo ejò ló ń fàyà fún wa. exactly torí ẹ̀ lè rí ejò tí kì í fàyà ń gbolẹ̀. ṣé máa kà lọ. ẹ tẹ̀síwájú máa kà lọ. And the Lord God said Hold to the Baba serpent. Omanike, hold on sir. Ibì kan wà and ẹjọ verse kí lẹ ti fẹ́ gbé yẹn Baba Omanike. 14 láàrin 14 ni mo ti fẹ́ gbé. Lẹ ti fẹ́ gbé okay ẹ kàdé 16. Mi ò tí dé 16. Yeah, mo ní kẹ́ ẹ kàdé 16. And the Lord God said to the serpent, For thou dearest this, thou shalt be cursed among all the living things, unreasoning beast of the earth. Thou shalt go upon thy breast, and thou shalt eat dust all thy days of thy life. 15. I shall set enmity between thee and the woman, and between thy seed and her seed. She shall break thy head, and thou shalt set ambush for her heel. I shall put enmity between thee and the woman, and between thy seed and her seed. Her seed shall break thy head, and thou shalt set ambush to her seed heel. Also God said to the woman, I shall multiply thy wretchedness and the conceiving. In sorrow thou shalt bear thy children, and thou shalt be under the power of thy husband, and he shall be Lord of thee. Ẹ ṣeun. Baba Omanike. So ẹ jẹ́ ká gbé láti ibi tí láti verse 14 sí bàbá wa yẹn ẹ jẹ́ ká ṣàlàyé ẹ̀. Ó ti gbé serpent ṣépè ipe serpent ó máa finú rìn and second one biblical God irọ́ tó pa ń bẹ̀ yẹn jẹ́ kí n yọ síta ó ní pé serpent yẹn máa jẹ dust sky daddy parọ́ ń bẹ̀ yẹn bàbá ẹ káàbọ̀ bàbá ọmọ tìrì mo kí yẹn káàbọ̀ sà ẹ máa ní pé parọ́ ń bẹ̀ yẹn serpent ò kí ń jẹ yẹ̀pẹ̀ kò sí ejò tó ń jẹ yẹ̀pẹ̀ biblical God parọ́ bẹ̀ yẹn ó parọ́ bẹ̀ yẹn kò sí ejò tó ń jẹ yẹ̀pẹ̀ and ó sọ wípé òun máa fi enmity sáárín òun àtobìnrin my question is ṣé ọkùnrin ò bẹ̀rù ejò ṣáwọ obìnrin nìkan là ń bẹ̀rù ejò gbogbo wa la jọ ń bẹ̀rù ejò biblical God ó parọ́ bẹ̀ yẹn ó lóun máa kọ́ ní I will put enmity between thee and the woman and between the see these are all bullshit from biblical God bullshit gbogbo nǹkan tó sọ sí báyìí bullshit ọkùnrin ló ń pe and I will put enmity between thee and the woman and between thy seed and her seed it shall bruise thy head and thou shall bruise his ta ló ń pa ìjòjò biblical God ti ya wèrè yàtọ̀ sí ejò
ẹ̀yìn ká fèjò ńlẹ̀ mo lè rí ejò kan kí n fílẹ̀ kó máa lọ kò yé yín mo lè rí ejò kan kí n fílẹ̀ kó máa lọ kò yé yín ejò àti èèyàn wọn kì í ṣe ní ìbẹ̀rẹ̀ ṣe bí àwọn èèyàn wọn máa ń jẹ ejò alẹ́ ní ìdóni ẹ̀yin pípù yìí. kò yé ṣùgbọ́n ẹ bá mi la orí bàbá humanity mọ́ kàbá ẹ bá mi la orí bàbá humanity mọ́ kàbá. ẹ má bínú. ṣùgbọ́n ṣe ẹ mọ cockroach ṣé èpè tí ìyàwó iṣẹ́ fún serpent yẹn ṣé ó affect cockroach náà nítorí kò síbi tí mo ti rí cockroach kò ní máa lépa ni kò sí bí ìṣẹ̀fẹ́ rí cockroach yẹn sójú mi láìkí máa rí sójú bó wọnú wo máa wá jáde mo máa pa ṣé èpè tó ṣe fún serpent yẹn ṣé ó affect cockroach náà ni àbí eku kò sí èèyàn tó bá rí eku nílé ọmọ máa lé eku yẹn kirikiri ni tó fẹ́ pa eku. And my question is this ṣé kó tó gbà yẹn ṣé ejò máa ń rìn ẹsẹ̀ wo lejò fi ń rìn. So àwọn èèyàn ọmọ drop picture tẹ́lẹ̀ pé ejò ó ní ẹsẹ̀ tẹ́lẹ̀ ìgbà tí ìyàwó wá ṣèpè fún ejò ó ní ẹsẹ̀ yẹn wá sá wọlé kì í ní ẹsẹ̀ mọ́ ẹ máa continue jàre. Only unto the woman he said, I will greatly multiply thy sorrow and their conception. In sorrow thou shalt bring forth children, and thy desires shall be unto thy husband, and ẹgbọ́n kan tó lò nínú Bible tọ̀dọ̀ mi. and he shall rule over thee. ẹgbọ́n kan tó lò nínú jọ weekly Bible ó ní I will multiply thy wretchedness kò ń ṣe sọ́rọ̀ gan ló lò bí o wretchedness ló lò fún wọn ipò wọn ní jẹ́ nǹkan kan ipò obìnrin ní jẹ́ nǹkan kan nu ayé ẹ máa kà lọ. Bàbá wa mo fẹ́ ká tú àárín yẹn ni nígbà tí biblical God sọ wípé òun máa multiply sorrow wa the question is ẹ̀ṣẹ̀ wo ni ẹ̀ńdarí ẹranko kan nínú ayé yìí tí ìṣe ènìyàn ló fi ń bí ọmọ ìdarí ẹranko nínú ayé yìí tó jẹ́ pé ó máa fẹ́ bímọ kì í ṣe ẹ̀mí fẹ́ ti ara èèyàn jáde ẹ̀mí. Hold on ancestor gbogbo tó ń sọ náà tó bá rò gbogbo tó rò kọ́ ló máa sọ jáde lẹ́nu ẹ̀ ń gbà mí. Think about it and think about it well. Oh, ní venom tó fẹ́ bẹ̀rẹ̀ sí tú jáde. Tó bá rò wọ́n náà rò dáadáa. Because the way yóò ń sọ̀rọ̀ pé tó ń sọ venom ó fẹ́ pa àwọ̀ rò dáadáa. And kò nǹkan tó wà ń bẹ̀ kò tó bẹ̀rẹ̀ sí sọ. It's not the way you come in. Because when you came in, not this way. But tẹ́ ẹ bá sọ̀rọ̀ ńgbà mí ẹ jẹ́ ẹ rò dáadáa. Take your time and think about it. Digest it. You just don't keep thinking and kò tó sọ bóyá sọ sọ pé tó sọ venom jáde ni kò matter tó bá wà bí tó wà náà if you wanna think about them àwọn tó mú ẹni bẹ́ẹ̀ kó ló bá jà kò ń ṣe àwọn tó ń sọ yìí you know me ẹ rò ó dáadáa tí ẹ bá sọ wọn ẹ jẹ́ ká máa rò ká tó bẹ̀ tí sọ jáde. Bàbá ẹ má bínú kò yín. Hold on I wasn't talking to you tí ẹ bá sọ̀rọ̀ ńgbà mí bóun ṣe gbé yìí àwọn kan náà ti gbọ́ bẹ́ẹ̀ òun náà gbọ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ rí àwọn náà ti gbọ́ díẹ̀ ẹ jẹ́ kí n máa sọ fúnra díẹ̀ ni this is not right this is right okay thank you. Baba understand program wa lẹ́ni program wa we are doing Bible study going and the Bible study ó wà lórí pé a fẹ́ máa ka from Genesis down to Revelation díẹ̀ then ká máa tú bá ṣe ń kà á máa tú díẹ̀ for the impossible things tí wọ́n parọ́ tó fi sínú àwọn chapters wọ̀nyẹn òun là ń ṣe a ti bẹ̀rẹ̀ láti Genesis chapter 1 a wà ní Genesis chapter 3 báyìí going because tá bá fi modern day knowledge tá bá fi gbé is not possible going bẹ́ẹ̀ tá bá fi modern day knowledge tá bá fi gbé is not possible so that's why we now make a decision pé a fẹ́ tú bíbélì láti Genesis lọ sí Revelation so bọ́n ṣe ń kà á òun náà bẹ́ẹ̀ náà ni a máa tú direct meaning from the Bible direct meaning and direct understanding from the Bible so kì í ṣe pé bóyá I add more or àyàn kúrò we are reading it and as we are reading it. Listen mo ogún ọtẹ ẹ sọ bọ̀ tí ẹ bá sọ ń gbà mí tẹ́ bá ti ń sọ ẹ ṣàlàyé fún wọn pé nǹkan tó yé yín rí nǹkan tó yé àwọn tó sọ tẹ́lẹ̀ rí ni mo ń sọ fún ijó yín. Exactly a ti sọ gbogbo yẹn tẹ́lẹ̀ pé
we are doing what with our own understanding we are onto our passage in wọ̀nyí because kì í ṣe bí wọ́n Because ṣe kọ́ ní church. listen. I'm going to tell something today. Mo ń tell everybody káàkiri mo ń gbọ́ tẹ́ ń sọ. But o lè gbé nǹkan tó àná brain ẹ̀ fẹ́ anybody. Nǹkan tẹ́ ń sọ yìí pé nǹkan báyìí sọ. Because o lè win ayé. Taba win ayé àti gba Yorùbá nation. Everybody ló ní life ẹ̀ láti gbé nǹkan tó sọ nǹkan tó yé ẹni kó sọ nǹkan tó yé mi. Bá anybody debate a kàn ń sọ̀kọ̀ tó yọ nínú bíbélì yẹn náà ni bá anybody debate kò yín bá anybody debate tẹ́ bá wà ń bí láti kan èèyàn tó wá sókè tó fà debate agbègbọ́rẹ̀ ní pé kó máa lọ. What we are only doing we are only teaching the people this is the kì í ṣe bó. So ẹ máa rí pé biblical God ya wèrè gan. Ẹ máa rí pé kò ronú kó tó gbogbo ẹni tó kọ Bible ìwọ̀n ronú they cannot no wọn ò mọ̀ pé days like this kó máa padà wáyé táwa kan máa ro àròjinlẹ̀ wípé àwọn eléyìí ò ṣẹ̀ náà bọ̀ inú ìnira ni wọ́n fi ń bímọ. So nítorí mo fẹ́ sọ sí àárín yẹn ni that verse 16 so tó bá lẹ́ni bọ̀ tó fẹ́ contribute sí ẹ lè go ahead ká move on sí verse 17 ẹ ṣeun. ẹ má kà lọ. Wá fẹ́ sọ di ẹ ti tú dáadáa ẹ bọ́ sí next chapter ẹ bọ́ sí next. Okay, and verse 17 said, and unto Adam he said, because thou ẹ ṣe sùúrù ṣé ẹ̀yin ẹ fẹ́ máa kà tẹ́ fẹ́ máa tú ni mo pé wọ́n máa kà fún yín. Èmi kò bọ̀ fẹ́ máa ṣe gbogbo ẹ̀ ní o èmi fẹ́ máa kà fún wọn ni mo dẹ̀ wọ́n ti gbé Holy Spirit mi ni. serious about humanity. Anyone that ṣe kò sí lè tó lórí wọn sí àìgbé 17. And unto Adam he said, because thou art hearkened unto thy wife's voice, hearken unto the voice of thy wife, and hast eaten of the tree of which I commanded thee, saying, thou shalt not eat of it. Curse it the ground for thy sake. In sorrow shalt thou eat of it all thy days of thy life. Check my color. Thorns also and thirst shall it bring forth to thee, and thou shalt eat the herb of thy feet. In the sweat of thy face shalt thou eat bread, till thou return unto the ground, for out of it was thou taken, for dust thou art, and unto dust shalt thou return. And Adam called his wife's name Eve, because she was the mother of a living. ó ti wá okay bẹ́yẹn ẹ jẹ́ kí ó yá ẹ tú bẹ́yẹn ẹ jẹ́ ká ní so ẹ ti gbé dé 20 bẹ́yẹn so a kọ́ntì láti 21. ẹ ṣe sùúrù àwọn pé àwọn tó ń kọ Bible yìí wọ́n kọ due to the limited knowledge tí wọ́n ní kò yín bẹ́ẹ̀ ó ní àwọn ọkùnrin wọ́n máa ṣe kí ni wọ́n máa struggle wọ́n máa hustle kan tó jẹun pẹ̀lú ìnira kò yín gbogbo àwọn mọ̀ pé ó ní àwọn ọmọ kankan tó wà ní present day tá wà ẹ́ tẹ́gbẹ́ wọ́n bí wọ́n sínú privilege ni wọ́n bí wọ́n sí ilé olówó ni tẹ́gbẹ́ for their life wọn ti ṣe any hard work rí àwọn dẹ̀ ń jẹun any aṣọ tó bá need wọ́n máa ń pèsè fún wọn anything tó bá need wọ́n máa ń pèsè fún wọn bó jẹ́ owó ni wọ́n máa ń pèsè fún wọn everything tó bá need so ṣé course yẹn ṣé kò affect wọn ni. àwọn yòó so at the same time wọ́n tún ní pé sin tí Adam tí wọ́n ń ṣe ò ní àwọn náà ti ṣe nìyẹn ò ní Jésù wá kú fún wa kò yín bẹ́ẹ̀ so àwọn tó kọ kíni wọ́n kọ because of the limited knowledge tí àwọn ní then ó tún ní because tí ẹ kà ń sìn ní towards the end mo ti gbàgbé ẹ ṣé ẹ lè ká padà. Verse 19. If that is stop here. Okay, and Adam called his wife name Eve because she was Another called his wife name Eve. So láti chapter 2 tí wọ́n ti create obìnrin kò tí ì fún lórúkọ. So kí ló wá pè Eve láti chapter 2 ṣé ace ló ń pè ní àbí ìwọ obìnrin wá. Ẹ mọ̀ pé chapter 2 yẹn ló ti name gbogbo àwọn ẹranko tó ní gbogbo animals. Woman ló ń pè woman. So ó ti name gbogbo àwọn animals which could be possible torí a ní àwọn microscopic
kí náà ń pè àwọn microscopic bacteria kankan àwọn microscopic insect kankan jẹ́ pé wọ́n kéré gan báwo ni Adam ṣe rí àwọn insect yẹn láì lo ṣé stethoscope náà pè ní àbí kí náà pè kíní ẹ̀ láì lò kó fi rí wọn so báwo ló ṣe rí wọn tó fi fún wọn lórúkọ agbogbo alamọ gbogbo ẹranko tó wà ní àgbáláyé over how many millions of species jẹ́ pé gbogbo wọn sí lójú kan eléyìí tí wọ́n rí níbi ní China panda tó ní China ẹ̀ lè rí ní other places so báwo ló ṣe rí àwọn animals wọ̀nyẹn tó fọ́ lórúkọ ànígbà tó ti fún àwọn animals lórúkọ tán ó fún àwọn ẹranko àwọn ewúrẹ́ àgùntàn ó fún wọn lórúkọ ó wá gbàgbé láti fún ìyàwó òun lórúkọ chapter 3 ìgbà tí wọ́n ti ṣẹ̀ tí wọ́n ti ṣẹ̀ tán tí wọ́n ti punish wọn ìgbà yẹn lọ́sọ̀ wọn fún ìyàwó lórúkọ so àti látọjọ́ yìí kí ló wá ń pè ìyàwó. sọ pé ace ló ń pè. helper ni o pé. ìyàwó kò make sense so ẹ ká tẹ̀síwájú. kalẹ̀ o ẹ kalẹ̀. ẹ káàbọ̀ sà. ṣé nǹkan ti. so ìyàwó asẹ́sọ̀ ṣé ẹ fẹ́ dá sí ní àbíkọ́ continue. yóò kó nǹkan tó kàn ṣẹlẹ̀ ni wípé gbogbo nǹkan tí àwọn obìnrin ló kàn já abnormal àwa náà dá gbẹ̀yìn àwa náà tún fún lórúkọ gbẹ̀yìn kí wàá tiẹ̀ lè ṣe ta kí la ṣe gan-an fún wọ́n fún gbogbo ewúrẹ́ lórúkọ àwọn odórí àwọn obìnrin ní ìsìn àwa náà tún gbogbo ìgbẹ̀yìn náà kàn ṣáà fi gbogbo nǹkan títí wa náà ń fi sí. ẹ̀rẹ́ kó bí lórí èsì. wọ́n fi sí pé wọ́n padà fi sí pé ibi tá a bá di fẹ́ rówó obìnrin máa wà níbẹ̀ lórí eyín ẹ ti yẹ wà bí tó wà ancestor. Ọlọ́run á dá fún yín gbogbo tẹ́ ẹ ṣe fáwọn obìnrin nínú bíbélì. ancestor ṣe continue báyìí o. ẹ jọ̀ọ́ mo bọ̀ ó níbi kankan tí mo fẹ́ gbẹnu sí anton shine ok bàbá mi ẹ ti sọ wípé àwọn tí wọ́n bí sílé olówó àti pé ṣé ọkùnrin nìkan ló ń ṣiṣẹ́ ni wọ́n sọ pé inú ìlàgùn ẹ lọ bẹ̀ lọ́wọ́ àwọn tí wọ́n ní ọkọ àbí tó jẹ́ pé gbogbo ọjọ́ ayé wọn ò ní parent ṣé wọ́n sọ́fà tó jóbìnrin ṣé wọ́n làágùn kan tó jẹun biblical God ṣé ó wọ̀ nǹkan ló sì ni ṣọkùnrin nìkan ló ń ṣiṣẹ́ nínú ìdààmú ṣọ́bìnrin tó ṣiṣẹ́ tó ń ta pure water nínú traffic látàárọ̀ tó ti máa rú pure water tó máa rú tẹ́yìn yẹn ò ṣiṣẹ́ ni. ancestor má jẹ́ kí kinní máa ka yín lára ó yẹ kẹ́ ẹ mọ̀ pé story book lẹ́ ń kà ẹ kàn máa tú u lọ ni ẹ bá ń rí nǹkan tó rí ẹ máa ka yín lára ẹ máa rí bí story book. ancestor material wà nìyí according to the two religion bàbá mi kò dáa o this is not fair bàbá Fáṣàmì this is not fair àwa material. ọ̀dà ká máa fi ń ṣègbádùn ni ká máa lò yín sọ́gọ̀. kò sí wàhálà ẹ jẹ̀wé lọ kò sí wàhálà. Unto Adam also and to his wife did the Lord God made coat of skin and clothed them. ẹ jọ̀ọ́ mo níbi níbẹ̀ yẹn o. now tabawo bíi nísìn ó ní unto Adam also and to his wife did the Lord God made coat of skin and clothed them. ẹ jọ̀ọ́ ṣé biblical God ní machine ni àbí ṣe mo sọ pé spirit ni ìgbà wo ló di tailor. ẹ jọ̀ọ́ bá a ṣàlàyé ẹ̀yin ìyá wa àti bàbá wa ẹ̀mẹ́gbẹ́ mi ń kà ní. ẹgbẹ́ ẹ lọ fà mí. bàbá lẹ́sẹ̀ tẹ́lẹ̀. àbí bó ló ti rí machine àbí bó ló ti rí wà tábẹ́rẹ́ ẹ jọ̀ọ́ ẹ bá a sọ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. at least ṣe mọ̀ pé according to the definition of biblical God wọ́n ní spirit ni kò interfere kò rí tẹ́ bá tún wá ní pé ká wò wọ́n ní kò rí ẹnìkan ò rí rí. now níbi bíi nísìn wọ́n ní unto Adam also to his wife the Lord God made coats of skin and clothed them. báwo ló ṣe cloth wọn báwo ló ṣe ránṣọ yẹn báwo ló ṣe deliver aṣọ yẹn fún wọn tán fi orí wọ. ẹ jọ̀ọ́ bàbá humanity a máa kẹ́ tó lọ sí 22 yẹn jẹ́ ká yanjú 21 yìí ṣé kìí ṣe pé biblical God ṣe ọ́ bí ọma ta biblical God ránṣọ rí o ṣé àmọ́ kọ́ mọ́ ìpọ̀ nǹkan ni tẹ́lọ̀ àkọ́kọ́ tá a bá ní ká gbé ìbàyí sínú brain dáadáa biblical God máa ṣọ́ràn o ọ́ bí ọma. nítorí kínìdì ẹ máa gbọ́ tẹ́ bá wò ó pé àkàjẹ́nẹ́sìsì ẹ máa rí i pé àwọn èèyàn yẹn ti ń live tẹ́lẹ̀ kan tó kọ story wọ́n kọ́ due to woman understanding ni. now báwo ni wọ́n ṣe mọ̀ ẹ́ pé òkè o God ṣé mo ti believe away for so many years how dumb I am ẹ máa sọ̀rọ̀ lọ. ìjọ yẹn má bínú ẹ má sọ̀rọ̀ lọ. ẹ má bínú ẹ sọ pé spirit ni biblical God number one àti rí pé ó rìn tó ń rìn kiri nírọ̀lẹ́ ó fìgbà kan gbé nínú ayé torí garden of Eden inú ayé yìí ló wà
a rí pé ó ń rìn kiri. wàhálà ṣe rí kọ́mẹ̀ntì bàbá Skelly pa mí lẹ́rìn wọ́n ní báwo ni ẹni tó ń wọ kẹ̀mbẹ̀rí bíi ìjà ò ṣe ní mi ò ṣe ní mọ aṣọ rán. wàhálà kírímínà làwọn tó wà ní kọ́mẹ̀ntì ọwọ́ kẹ̀mbẹ̀rí bíi ìjà dẹ̀ ní tòótọ́. biblical god wípé spirit ni spirit tó ń ránṣọ tó ṣe óbì ọmọ spirit tó ń rìn a tún béèrè pé ṣó fìgbà kan ń gbé nínú ayé ni torí wọn ló wá ó rìn kiri nírọ̀lẹ́ tó ń rìn kiri tó fi rí i pé Adam wà naked ẹ wá sọ fún wa pé spirit ni ṣé spirit ń rìn ni torí wọn ní walk ẹni tí ò lẹ́sẹ̀ ẹni tó bá ní ẹsẹ̀ ló máa ń walk ẹ̀yin èèyàn yẹn ti gbé wa ń gogo tipẹ́ ẹ ti gbé wa ń gogo tipẹ́ bàbá mi ẹ jẹ̀wé lọ. And the Lord God said, Behold, the man is becoming as one of us, to know good and evil. And now let he put forth his hand, and take also of the tree of life, and eat, and live forever. Wow! ṣé ẹ ti rí pé Bàbá yìí ti gbọ́jà. ṣé ẹ ti rí pé Yahweh ó ń bẹ̀rù àwọn èèyàn. Ó mẹ̀lẹ̀. Because that's the only definition of fear. Right? So at first kò fẹ́ yẹ kí. ẹlẹ́ ayé ìgbà yẹn dẹ̀ máa bad. Ẹjẹ́ tuntun bẹ̀rẹ̀ ká. And the Lord God said, Behold, the man is becoming as one of us. Ẹjẹ́ nǹkan yóò bá kó lè dùn dáadáa 22. Ó ní Yahweh sì wí fún pé ọkùnrin náà ti dàbí ọ̀kan lára wa, ó mọ rere àti búburú, a kò gbọdọ̀ jẹ́ kí ó ná ọwọ́ rẹ̀, kí ó sì mú lára èso igi yìí, kí ó sì jẹ, kí ó sì wà láàyè títí láé. Ẹjọ́ ṣé Ádámù ṣì wà láyé dìsìn? Adam tó ti kú tipẹ́. Ádámù tiẹ̀ sí. Ìkọ́ sọ ní pé ẹgbẹ́ sókè mo gbọ́ yín. Tree of life, do ma live forever. So Exactly. everybody having been follow the tree of life. Kí Ádámù má lọ ẹ́ńtà àbí kó má lọ gbá blue lójú. Ó sì yẹ. But my question is, according to promise, because ṣẹ́rí bí mo máa ń try láti expatiate dáadáa nínú brain mi. Tá a bá ní pé ká wò, ṣe mọ̀ pé nígbà tó máa kìlọ̀ fún, mo béèrè lọ́wọ́ èèyàn kan jọkan mo ní ta ló ń parọ́ nínú Yahweh àti Sátánì, because nígbà tí ó mú ọ dé inú igi yẹn, ó sọ fún mi pé kán má jẹ èso yìí o, pé tán bá jẹ pé it's a tree of wisdom, pé àti tree pé tán bá dẹ̀ jẹ wọ́n máa kú àbí. Sátánì wá sọ fún Ífù pé kó má dá lóhùn o, wípé Yahweh ń gbé wọn gógó ni o, wípé kó jẹ igi yẹn o, wípé tó bá jẹ. Ẹ máa lo ejò, kì í ṣe Sátánì, ẹ máa lo ejò àti vindicate Sátánì díẹ̀ kí wọ́n parọ́. Okay. Ejò yẹn wá sọ fún Ífù pé okay o, tó bá jẹ kíní yìí o, ó máa ní life o, ojú ẹ máa là, ó dẹ̀ máa dàbí Yahweh, ó máa mọ rere àti búburú. Now nígbà tí ó wá jẹ, ṣe mọ̀ pé àkọ́kọ́ nǹkan tí Yahweh sọ fún Adam and Eve ni pé ìjọ tó bá ti jẹ èso yẹn o, ìjọ yẹn ló máa kú àbí. Nígbà tó wá jẹ èso yìí nísìn wọ́n wà láyé, but gbogbo nǹkan tẹ́jọ́ yẹn wá sọ fún wọn pé ó máa ṣẹlẹ̀, ṣe mọ̀ pé ó padà ṣẹlẹ̀. Àkọ́kọ́ ní pé ó sọ pé ojú wọn là, àkọ́kọ́ ní pé ó sọ pé wọ́n máa mọ rere, wọ́n máa dàbí Yahweh, wọ́n máa mọ rere àti búburú, ṣe mọ̀ pé ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Now tá bá wá wo verse ní ìsinsìnyí, tá bá wá confirm ẹ wá rí pé Yahweh fúnra rẹ̀ náà wá sọ pé behold, the man is becoming as one of us, ó ti dàbí àwa náà, to know good and evil, pé òun náà ti wá mọ búburú àti rere, ó dẹ̀ ti dàbí òun Yahweh. To tell you pé ejò yẹn ó jẹ́ olóòótọ́ ju Yahweh lọ, because according to Yahweh ó ń parọ́ ni, because ká ní pé kò parọ́ ni immediately ẹ mọ̀ pé nǹkan tó bá pè fún yàn ní poison pé má jẹ o, tó bá sọ pé má mu sniper ìjọ tó bá ti mú o máa kú ni o, kò sàbújá lọ́rùn ọ̀pẹ tó bá ti gbé sniper yẹn sẹ́nu báyìí òkú lẹ́lẹ́jà ń tà ni. But now nígbà tán jẹ fruit yìí ọ̀hún kù, wọ́n wà láàyè nǹkan tí ejò yẹn sọ pé ó máa ṣẹlẹ̀ ó padà ṣẹlẹ̀, ojú wọn là, wọ́n dàbí Yahweh, wọ́n mọ rere wọ́n mọ búburú, to tell us pé
àmẹni tó ń gbéra wọn ní gógó nínú àwọn méjèèjì ẹ̀yin bàbá mi tẹ́ bá lè dá sí o. ejò yẹn ní Epic of Gilgamesh ní Mesopotamia myth. Ejò yẹn náà ni ọ̀la lè fi reference Enki. Okay, ní Epic of Gilgamesh, Enki ni òun ni saviour àwọn mankind, òun ni olóràn wọn lọ́wọ́ tó yẹ pé anytime tó bá ti ń punish àwọn èèyàn, Enki ló máa ń fún ní solution. Yes, ló máa ń sọ ọ̀nà kan máa gbà. So nínú bíbélì náà ejò yẹn náà ni saviour of mankind. Torí story tó ń kọ sínú bíbélì Epic of Gilgamesh náà ti jí tó lọ kọ sínú bíbélì. So àti tí ẹ bá wo chapter 2 ó ní for the day ẹ gbọ́ dáadáa ó ní the day ọjọ́ yẹn gangan the day that you shall eat from that fruit you will surely die. The day ọjọ́ tí ó bá jẹ́ ìdí tí mo ṣe lo phrase ẹni wípé àwọn Christians wọ́n máa ń parọ́ dáadáa pé ṣé àwọn èèyàn ṣe last ṣé wọ́n padà kú ni after many years. Àwọn yẹn ò lè gbé ìyẹn náà fi máa ń defend ara wọn tó fi máa ń parọ́ kiri. Lord ṣé tún rí pé nínú nǹkan tó wà níbí yìí náà ní 22 Yahweh tún ṣe parọ́ because ó sọ fún pé ó ní take also of this tree of life and eat and live forever. My question is now to all Christians ní ìsinmi pé are they living forever? Ṣáwọn Ádámù and Eve ṣán live forever? Ó ní ìkọ́sọ̀ mẹ́rin pé ó ní ẹ̀ka lé wọn. Hold on. Are we living forever? Yes, I'm living forever. Láìpẹ́ Christian ni bàbá yìí. Lord mother sọ̀rọ̀ yìí. Forever wò ní ìlú. Ẹ̀yin ládàmù ni àbẹ́yìn ní Eve. Ádámù ni. Wọ́n sọ́tọ̀ lẹ̀ pé Ádámù ni grandfather wọn ti sọ. Mo ń gbádùn yín lọ. Ó yá Lord Bush. Humanity bẹ̀yìn òye yín dáadáa ló fà bóyá kí Lord Bush explain. Okay, I need the Holy Spirit àbí ó yá o. Ó ní take heed, ó ní ẹ ṣọ́ra kí wọ́n má lọ jẹ lára igi tájẹ́ kó ń live forever. So ìbẹ̀rẹ̀ tí wàá lé wọn kúrò ní garden so kí wọ́n má ní access láti jẹ igi yẹn. Irọ́ nǹkan tẹ̀ ká yẹn kọ́. Wọ́n ti dàpọ̀ ọmọ yẹn. Ẹ yí padà bábí tẹ̀ ká yẹn ẹ yí padà ẹ má lọ bá mi ṣe wọ́n. Ó ti ń confuse yín. Irọ́ ẹ má da Bible wú mọ́ mi lójú kí ló dé ẹ̀yin náà ti fẹ́ dé àwọn àgùntàn. Bábí tẹ̀ ká yẹn ni ẹ kọ́ ka version tuntun. Ẹ jẹ́ kí another version. And the Lord God said, the man has now become like one of us, knowing good and evil. He must not be allowed to reach out his hand and take also from the tree of life and eat and live forever. Ṣó ti yé yín bẹ́ẹ̀ yẹn bàbá Manisi? Bẹ́ẹ̀ nìkan ni King James ṣe sọ o èmi ò àmọ́ tẹ́yìn ká o ẹ jẹ́ ká bó ṣe wà ń bí yìí o. Ẹ lọ ka NIV. Ó ní he put forth his hand and take also of the tree of life and eat and live. Bábí tẹ́ ká yẹn ẹjú bábí yẹn dànù ẹjú bábí yẹn dànù. Bó lẹ́ ń kà gan. Kì í ṣe King James gan lẹ́ ń kà kì í ṣe King James nìyẹn ẹjú bábí yẹn dànù. Mo fi ọlọ́ba ṣẹlẹ̀ King James mu. Ìbílẹ̀ sí King James yẹn. Ẹ ṣe sùúrù ẹ ṣáà ṣe sùúrù. Verse kí lẹ́ ń kà. 22 ẹ ṣáà ṣe sùúrù Lord. Kò lè ẹjọ́ ẹ jẹ́ kan tó fẹ́ kà. Àwọn Ṣàngó Ọ̀tà ló ń kà bẹ́ẹ̀ bí Ṣàngó Ọ̀tà ló ń tẹ̀ ẹ jẹ́ kó kà à ń gbọ́ tí ẹ ṣáà ṣe sùúrù Lord. Ẹ̀mí ẹ̀ láìkí bẹ́yìn àti bàbá ṣé mú mi lónírọ̀ o ẹ̀ àti bàbá. Lord Bush mo ti sẹ́dẹ̀ sí ní WhatsApp ẹ jọ ẹ post ẹ káwò. Ṣàngó Ọ̀tà tó lọ tẹ́lẹ̀ mẹ́lò ṣe ń kà mí ò bẹ́ẹ̀ wí náà. Humanity you're right. Mo ń gbọ́ tiẹ̀. Nǹkan tó kà náà tí ẹ jẹ́ fìdálẹ̀ tí ń kà lọ yìí tí yín báyìí. Ẹjọ TikTok ó máa ṣe funny thing kan mo lè kúrò kí lọ WhatsApp yìí kó já everybody bọ́lẹ̀. Má lọ. So version tech tẹ́ǹkà yẹn ló fà á.
Baba Omanisi, just change your version now. Change version yẹn. and mo blame ejò yẹn o ẹ mọ̀ tí mo ṣe blame ejò kí ló dé tí o ṣe kọ́kọ́ sọ fún àwọn pípọ̀ yẹn kó kọ́kọ́ jẹ igi ẹlẹ́kejì náà. ẹ dúró lord ẹ dúró. Queen àti bọ́lẹ̀ ó dùn mí o. wọ́n sì. bàbá mi. gbé Buhari wọlé kẹjọ wá ṣe chicken bọ́lẹ̀ kẹgbẹ́ Buhari wọlé. ẹ jẹ́ dúró yín ní Buhari wà náà tẹ́ máa darí lámùlé lórí. ó ní and the Lord God said, behold, the man is becoming as one of us to know good and evil. And now, lest he put forth his hand. ẹ ṣe sùúrù. Lest. Òyìnbó yẹn ló confuse yín díẹ̀. Lest yẹn ibẹ̀ ni ẹ ti dà pọ̀. Lest means so that he will not, as in kó má lọ ṣe kó má lọ ṣe kó má lọ fọwọ́ kan. ẹ jẹ́ lọ wo John Weekly Bible yẹn náà tàbí kí n lọ wo Catholic Bible. ẹ lọ wo ẹ̀yin lẹ́yìn ìdílé wa báyìí ó yẹ ká tẹ̀síwájú. ẹ má bínú ẹ jẹ́yìn bàbá mi. ẹ mọ̀ pé a gbọ́dọ̀ mo get nǹkan tẹ̀ ń sọ báyìí. Lest yẹn.